tó ní NAFDAC authorize ẹ̀ kẹ́tọ́ kú ni authorization letter ó ń bẹ lórí ìrìnyẹn ni ó ní bàbá fi ní náírà gbogbo kẹjá ọkàmọ fáwọn mòdìrú lẹ́ẹ̀kan náà ọlọ́run kò jẹ́ àrí àwọn bàbá mòdìrú pẹ́ wọ́n ní ara ọlọ́run ní ká máa ṣiṣẹ́ lọ́ní tí èyí ṣe ó dé ọ̀dọ̀ bàbá rọ̀ lánàá mòdìrú mẹ́kà ọkà bàbá mòdìrú mẹ́kà wá kúrò inú ìyàwó nítorí ọ̀lànà mòdìrú mẹ́kà sí ibi tí wọ́n bá dáṣẹ̀ sí àbí ibi tí wọ́n bá náwó sí gbogbo èèyàn mọ̀ yìí pé tọ̀ ọ̀nà mímọ̀ ọ̀nà mọ̀ náà ni bàbá wa ọba tó dá yín báyìí ọba yẹn lákòókò dúpẹ́ fún náà orí kò sí kẹta ṣe fẹ́ ṣe tàbá ti dúpẹ́ ọ̀lànà mòdìrú mẹ́kà wọ́n ní ká máa sọ pé Masha Allah eléyìí tí yẹ ṣe eléyìí tí àwọn ọba alùtáàbù ṣe ní orúkọ bàbá alùmọ̀rún Sheikh Ibrahim bàbá yẹn ládàá ó ní mọ̀dọ́ bíkìrì mùlúkì min kulli asrin ó ní ìmọ̀ dá gbogbo àwọn lọ́pàá ní gbogbo àsìkò kan ó ti lọ wọ̀díkùrú sunnati ulama ibà àmọ́ tí ó máa ṣẹ́kù láíláí tí ò ní tán òun náà làwọn ọgbọ̀n àwọn àfáà tí wọ́n dúró dédé ìjọ tí wọ́n tú orin fún wa àwọn ṣẹ́kù wa ní Markaz ìtumọ̀ rẹ̀ kò tí ìyé mi dáadáa ìyé tó dáadáa nígbà náà lórí tí a bá lọ bí já nípò náà lórí lórí mímọ̀ orílẹ̀ bá ní káwọ bí ó tí a bá lọ bí theoretical aspect a bá wo theoretical aspect yẹ tí a bá ṣe lọ bí tẹ̀síbíkì a bá lọ sí ní practical aspect náà òun lè yóò mọ kí lórí yẹn sọ èyí tó mọ kí lórí wí gẹ́gẹ́ mẹ́yà bá fẹ́ mọ ní ṣe kí ẹ lọ Markaz báyìí mẹ́yà bá fẹ́ mọ tó tí ń wí kí ẹ ò lọ sí Markaz mẹ́yà wá dúró sí ẹnu géètì Markaz tí a bá wo apá ọ̀tún èyí ó rí alàwọ̀sára kí àwọn bá kéwùgbè mí bẹ́ẹ̀ bá wo apá ọ̀tún ní Markaz èyí ó rí pé ilẹ̀kùn géètì Markaz ẹ bá wo apá òsì nínú Markaz bákan náà èyí ó rí ilé olówó kan bẹ́ẹ̀ ẹ rí ilé olówó kan níbẹ̀ olówó tí ń sọ yìí olówó tí àwọn bàbá wa ń sọ yìí nínú kòrónà àwọn èèyàn wá tó láti Ṣófúndé àwọn èèyàn tó láti Ṣófúndé bàbá Al-Mukhtar yóò fún wọn ní Indomie yóò fún wọn ní rice yóò fún wọn ní sẹ̀mó nígbà tó tún yá ó ń pa màálù fáwọn màálù káwọn èèyàn mọ́ wá bẹ̀rẹ̀ sí para kún mi ó tún wá ń pa màálù fáwọn èèyàn kan wọ́n jẹ́ tó ṣiṣẹ́ máa ń pé àwọn àjẹ́ káwọn èèyàn rìn lásìkò kòrónà wọ́n sì fẹ́ gbà ní àwọn helicopter tí wọ́n ṣe teftish wọ́n máa rán dìbì Markaz yẹn orí àwọn ti rí ìṣìmáhùn tó lágbára jù tọ́wọ́n ti rí crowd ní bó ti tó ọwọ́ akú kò tí ìjọ ọdún kan lọ nísìn ọwọ́ akú kò tí ìjọ ọdún kan lọ tó fi kú inú ilé yẹn wá dá ni wá dá oorun wọn náà Sheikh Adamu ti wá kú bàbá wa Sheikh Adamu ó ti lé wọ́n ti kú 30 years tí wọ́n lé báyìí bá dé Markaz ìgbójò ṣe ń rọ̀ àwọn ọmọ máa wọlé àwọn ọmọ jáde àwọn ọmọ wọlé wọ́n sì máa jáde ọ̀dọ́ díkìrù ìmúlùkì ní kulli asri láfi ní gbogbo àsìkò kọ̀ọ̀kan àwọn àrántí àwọn lọ́balọ́ba yóò mọ̀ lọ wa díkìrù suqatil ulama ibaqi àwọn àfọ́ ọlọ́run wọn kì í tán láíláí tálkì àwọn ọlọ́run èyí tí bàbá wa Al-Mukhtar tí wọ́n ṣe yìí àfidọ́wọ́ lọ́wọ́ wa èyí tí wọ́n kọ́ yìí bẹ́ẹ̀ bá value ẹ̀ wọ́n lè fi kọ́ hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni wọ́n lè fi kọ́ ibo làwọn tán tí máa ń ṣe pàtí tán tí ń ṣe wọ́n lè fi kọ́ ọ̀lù event center wọ́n lè fi kọ́ event center tówó sì máa wọlé lóòrè àmẹ́lẹ̀ yìí sí wal baqiyatu salihat àmẹ́lẹ̀ yìí ìgbẹ̀yìn tó dáa ní ọjọ́ sí pé bàbá wa Sheikh Ibrahim ọmọ ayọ́lú sí wọn mo fi wọ́n wé gẹ́gẹ́ bí Ànábì Ibrahim àtàkọ́kọ́ náà fi wọ́n wé Ànábì wa Ibrahim àtàkọ́kọ́ àwọn òní huwa sammakumul muslimina min qabl òun lọ́lọ́run ló pé gbogbo wa ní mùsùlùmí síwájú ká tó máa jẹ́ ọjọ́ sí pé bí ẹni pé bàbá yẹn ti sọ àsọtẹ́lẹ̀ lẹ́ pé wa man yarghab an millati Ibrahim illa man safiha nafsahu wa laqad istafaynahu fid dunya ẹ máa gbọ́ wa laqad istafaynahu fid dunya wa man yarghab an millati Ibrahim
إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. ibi tí mo fẹ́ lò ní pé walaqad istafaynahu fi dunya. ibi tí àwọn àbọ̀ wa fẹ́ lò ní pé Ọlọ́run sọ pé òun sa Ànábì Ibrahim lẹ́sà láyé. bàbá wa yìí Ọlọ́run ṣàwọn lẹ́sà gbà. bàbá wa yìí náà Ọlọ́run ṣàwọn lẹ́sà nígbà wọn bẹ láyé. bá a ṣe dúró yìí. bá a ti dúró yìí. ẹni tó gán ni bàbá wa lójú ayé ó kéré nù àwa tá a wà yìí. ẹni tó ń bàbá wa Sheikh Ibrahim lójú ayé ó kéré nù gbogbo àwa tá a wà yìí. dilalatun ala al-istifa'i fil hayati wa ba'da al-mamat. èyí ni ó máa tọ́ka pé Ọlọ́run sa bàbá lẹ́sà ń gbà wọn bẹ láyé àti ìgbà tá lọ tán. àbá Sheikh Yasaluna. bàbá Sheikh Yasaluna. wọ́n sọ fún mi. wọ́n sọ fún àwọn àbá wa. bẹ́ẹ̀ bá rí Sheikh wa Mukhtar. bẹ́ẹ̀ bá rí Sheikh wa Al-Mukhtar. àwọn nìkan kọ́ ni ńláńlá tí bàbá yẹn bí. àwọn nìkan kọ́ ni tó tóbi tí bàbá náà bí. torí pé mo gbọ́ pé àwọn khalifa tí wọ́n jẹ́ mùdírù lé kéwù. àwọn ni ẹ̀kọ́ fún lórúkọ bàbá. àwọn ni àwọn Sheikh Al-Mukhtar ni wọ́n kọ́ fún lórúkọ bàbá Sheikh Ibrahim. tá bá gbọ́ pé nìkan jẹ khalifa ó tún ju bàbá tó dúró lẹ́gbẹ̀ẹ́ mi. tá bá gbọ́ pé nìkan jẹ khalifa ó tún ju bàbá Al-Mukhtar lọ. ẹ mọ̀ pé bàbá yìí ò kéré. ẹ mọ̀ pé bàbá Sheikh Ibrahim ò kéré. walaqad istafaynahu fi dunya. èyí ni lọ́lọ́run sọ pé àṣà lẹ́sà láyé. àwọn àlùfáà tí wọ́n tún ka Al-Qur'ani nísìn. akramakumullah. wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹ̀jẹ̀ bàbá gangan tí wọ́n ṣe ń pè kankan là. hayyakumullah. bẹ́ẹ̀ bá ti wáyé tó ti ríro eléyìí. ìmáàmù kó báyìí kó tó. ṣé wàá nìkan ẹ̀wọ̀n tọ́lọ̀ ń ṣe. hayyakumullah. bẹ́ẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ náà tán lówó lánàá. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n lówó lánàá. àwọn ò lówó mọ́ nísìn. àwọn ọmọ ò tún lówó lónìí. ìfẹ́ dárúkọ ni. hayyakumullah. káwa náà ká máa wò. káàdà wọ́n fojú kó fanzuru sáà. kayfa kana aqibatu. ìyẹ̀fẹ́ fi tí tọ́lọ̀ fi parí ẹ̀. ẹ̀wọ̀n táwọn bàbá yìí ṣe. ẹ̀wọ̀n táwọn bàbá yìí ṣe. àti tí yẹn bá darí ọmọ síbi ẹ̀kọ́. bẹ́ẹ̀ bá darí ọmọ síbi ẹ̀kọ́. tí yẹn wá fi ikhlasu sí. tó wá fà níyẹn gidi tó fi darí wọn. ihun tí máa bírè. ìtì máa bí náà ló bí. ọba tó ṣe àwọn bàbá wa bẹ́ẹ̀. ọba tó ṣe bàbá wa Sheikh Ibrahim Bukhari bẹ́ẹ̀. àdúrà wọn gbà. àdúrà wọn gbà. Mọ̀lánà Mudiru Markaz. alánà. wọ́n ní èyí tí máa bà wọ́n lẹ́rù jù. wọ́n ní ìtì máa bà wọ́n lẹ́rù jù. àdúrà bàbá gbà lórí àwọn. wọ́n ládùúgbò bàbá wa Sheikh Adam ó gbà lórí tàwọn. àwọn náà ó sì gbà lórí ọmọ. ó wá ní tàwọn náà ó ṣe gbà lórí àwọn ọmọ táwọn náà ń bí. mo wá ní bàbá. àwọn bàbá wa dá Ọlọ́run pé bàbá. àdúrà yín gbà. àdúrà yín gbà. ibi tí Mọ̀lánà Sheikh Adam ò rí ọ̀rọ̀ gbédé ẹ̀yin gbé jù bẹ́ẹ̀ lọ. ibi tí bàbá Mọ̀lánà Sheikh Adam ò rọrọ̀ gbédé ẹ̀yin gbé jù bẹ́ẹ̀ lọ. àwọn ní báwo. àwọn ní báwo ni. bàbá tí sì máa tẹ́tí sọ̀rọ̀ tọmọ kékeré bá ń sọ púpọ̀ ni Mọ̀lánà Mudiru. bàbá máa gbọ́rọ̀ tí ọmọ kékeré ni wọ́n ní ọ̀la. bẹ́ẹ̀ bá rí wọn lọ́ọ̀kan. bẹ́ẹ̀ bá rí wọn lọ́ọ̀kan. Mudiru burú gan bàbá Láìdé ó burú gan. bàbá Alágége ẹ̀ máa wọ̀ wọ́n bí ẹkùn lọ́ọ̀kan ni. wàláhì kò rí bẹ́ẹ̀. àwọn afọlọ́n búra pé kò rí bẹ́ẹ̀. bàbá lè jẹ́rìí. bàbá akéwò mi jẹ́rìí nínú Ramadana. nínú Ramadana. mo máa fi wọ́n jẹ́rìí ni. àwọn afọlọ́n bẹ́ẹ̀ bàbá akéwò mi jẹ́rìí. èmi nìkan mo wà nú mọ́tò pẹ̀lú wọn. àwọn afọlọ́n nìkan ni wọ́n wà nú mọ́tò pẹ̀lú wọn. tá a bá ti jáde tafsiri. tábà ti jáde tafsiri. gbogbo mi ti ń bá wa ní ọ̀yà wọ mọ́tò. àwọn ni ó yẹ wọ mọ́tò. láàárín fatara pé à ń kúrò nínú mọ́sálásí. láàárín bá bọ́ síbi tí wọ́n dúró sí bọ́ síbi tí wọ́n dúró sí. wọ́n lè ti sọ̀rọ̀ odidi 100 ọdún láàárín ìṣẹ́jú. wọ́n lè ti sọ̀rọ̀ 100 ọdún láàárín ìṣẹ́jú kan. ẹ máa já mi ọ̀rọ̀ tí àbí Balmalai. abani ṣé òun wá kí ó gbèmí fẹ́ sálámà sí. wọ́n ṣe kí ó gbèmí fẹ́ sálámà sí wọn. má ṣe ní ká ṣí mọ́tò. àwọn ni wọ́n ṣí mọ́tò. ẹ wọlé. ẹ wọlé. wàlá hurma hurma wọ́n dúró ẹ bẹ́ẹ̀ ni wọ́n dúró de wẹ́n. bàbá akéwò mi kí wọn. sí bàbá akéwò mi kí wọn. hurma ti máa bẹ lọ́dọ̀ ọdún àwọn bàbá wa yìí. hurma ti máa bẹ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ lọ́dọ̀ ọ sọ́ọ̀rì gan kò pọ̀ lọ́dọ̀ àwa tá a máa ń gẹ fìlà báyìí. pẹ̀lú lọ́dọ̀ àwọn tá a máa ń gẹ fìlà tọ̀ jí àbáyé. kò kí n má sọ pé kò sí rárá ni mo fi ní kò pọ̀. dìwé tán fi wọnú mọ́ pé bàbá láyé gé mórí ìwúrí ni ẹ súnmọ́ ẹ wọlé. àwọn ọmọdé wọlé ẹ súnmọ́ ẹ wọlé. wọ́n wá bẹ̀rẹ̀ sí dáwàkà èyí ò rí pé wọ́n bẹ̀rẹ̀ sí dáwàkà. shiddatil farah wal bahja. látàrí ìdùnnú tó lágbára. bọ́nà mi ṣe di èmi náà lẹ fàmọ́ra. bọ́nà mi ṣe di èmi náà lẹ fàmọ́ra tó tó báyìí. ọmọ ṣe gbẹrù lé wákà Mudiru rẹ farabalẹ̀ dá. àwọn ọmọdé wọlé ẹ farabalẹ̀ dá wákà nìní. ó tún wá ní sàgáàdì pé mo fẹ́ fún wọn. Adam wọ́n wá Allah. dáwàkà tán. àwọn dáwàkà tán.
èmi náà máa mọ wákà dání àwọn ẹjẹ fún yín ní nǹkan tí mo ní. àwọn ọmọdé òní ní wákà dání àwọn ẹjẹ fún yín tí mo ní. èmi ìlú yẹ kí n ṣe kí n rárá lórí bẹ́ẹ̀. bàbá ṣe adìyẹ ń jọ náà. bàbá ṣe adìyẹ. dìlálà ẹ máa gbọ́ dìlá kódà kó jẹ́ pé 5 naira. bàbá dìlálà wípé àníyàn tí wọ́n náà dá. dìlálà pé àníyàn bàbá kí ó gbèmí náà dá. orí ẹlòmíì ti di gàárì wa tó kó ọmọ ká mi ò fẹ́ rí. bàbá ní ẹjọ́ wọn lọ mi ò fẹ́ rí. mi ò gbàlejò. mi ò gbàlejò. no kó kí mi látọ̀ kan no. ó kí mi látọ̀ kan. abájọ́ wa sọ fún mi kí ṣe ẹ máa padà wá lọ́la. ẹni sẹ́ padà alọ́la wọ́n sọ fún bàbá tó gbé mbẹ́. iṣẹ́ padà alọ́la. alhamdulilayi tètè dé. ẹ wá tètè dé. ibi tí mo fi yà síbẹ̀. ntí àwọn bàbá fi yà síbẹ̀. bàbá tí máa tẹ́tí gbọ́rọ̀ ọmọ wọn ni. bàbá wa sheikh mudirul markaz. Adamallahu hayatahu. mo ní akramakumullah. àwọn afọ wa ní akramakumullah. èmi nìkan owó tẹ ẹ ná lé mi lórí. owó tẹ ẹ ná lé mi lórí. ó ṣe kọ́mánṣán. ó ṣe kọ́mánṣán. níjọ́ tẹ ẹ ná. níjọ́ tẹ ẹ ná. wọ́n ní báwo ni. wọ́n ní báwo. mo ní ìjọ́ táwọn èèyàn invest lórí ilé. ìjọ́ táwọn èèyàn invest lórí ilé. ọjọ́ táwọn èèyàn invest lórí mọ́tò. ọjọ́ táwọn èèyàn invest lórí mọ́tò. táwọn èèyàn kọ́ estate alawasa. táwọn èèyàn kọ́ estate ọba àgbà ọdún náà ló wọlé yìí. táwọn èèyàn kọ́ estate. táwọn èèyàn kọ́ estate. Mọ̀lánà Mudirul Markaz ò náwó lórí gbogbo olùkọ́ bẹ́ẹ̀. Mudirul Markaz wọn ò náwó. orí àwọn ọmọ lọ́mọ. àfi lórí àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n ná lé lórí. lọ́dún táwọn lọ Cairo. lọ́dún táwọn bá lọ Cairo. àwọn mẹ́wàá. àwọn mẹ́wàá. nínú àwọn mẹ́wàá. nínú àwọn mẹ́wàá. márùn-ún nù wá ló yẹ pé Mọ̀lánà Mudirul Markaz lọ kówó tíkẹ́ẹ̀tì sábà wà ìyá bàbá. báwo ni bàbá Mudirul Markaz kówó tíkẹ́ẹ̀tì lẹ̀ pé ẹ̀fọ́ flight. lẹ́yìn àwọn mẹ́wàá. lẹ́yìn àwọn mẹ́wàá. ọdún tó tẹ̀lé àwọn 15. ọdún tó tẹ̀lé àwọn 15. lẹ́yìn àwọn 15. lẹ́yìn àwọn 15 ni. àwọn mẹ́wàá. àwọn mẹ́wàá mi. lẹ́yìn àwọn mẹ́wàá. lẹ́yìn àwọn mẹ́wàá. àwọn méjìlá. àwọn méjìlá. lẹ́yìn àwọn méjìlá. lẹ́yìn àwọn méjìlá. àwọn mọ́kànlá. àwọn mọ́kànlá. lẹ́yìn àwọn mọ́kànlá. àwọn mẹ́wàá. àwọn mẹ́wàá. wọn àwa ní wá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn mọ̀. òun ní sọ́sítà yìí. òun ní bàbá wa torí oore pọ̀ lọ́dọ̀ Mọ̀lánà Mudirul Markaz. owó pọ̀ lọ́dọ̀ bàbá Mudirul Markaz. wọn a máa wá gbàgbé wípé ó ṣoore. wọ́n